ìkan tó wà ń tàn sí wọ́n lẹ́nìkan díje bóyá Titus àbí kíní kan ẹnu ẹ̀kọ́ láti gbọ́ pọ̀n ẹ̀ṣọ́ mòrò wáyé fún wọn ní ìjọ mòrò ẹ fún mi bó ti ń jò ó yá. ẹ máa ṣe báyìí gbé sókè gbé wá gbé sókè gbé wá lóní róbóróbó. DJ Chicken ò kì í ṣe olórin. That sound is by Yanni. Tó bá lọ sórí YouTube tó bá fi Yanni sí so bọ́bọ́ DJ yẹn ó mú sound yẹn ó wá remix ẹ̀ bí sound ó gbé another dance beat sí ó dẹ̀ dùn dáadáa. DJ Khalifa lórúkọ yẹn. DJ Chicken kẹ̀dẹ̀rẹ́ amúnudò ní DJ Chicken pàdé mi so DJ Chicken wá jó ijó yìí sí àmọ́ ìgbà tó wá ṣe yẹn ó dùn ijó yẹn náà dùn àmọ́ kò ń ṣe orin. Now moro street language ni moro ìgbà tí ló ń pè moro tó wá ní pé máa fún ẹ moro ó fẹ́ jẹ moro ó fẹ́ kó fọtí fún yàn nìyẹn. ìgbà tí láti gbọ́ kí mèrè ó tó balẹ̀. so moro gangan ìgbà tí ni moro. Àmọ́ tí DJ Chicken bá ti ń jó ijó yẹn ó láwọn boys kan lẹ́yìn tó máa ń pè moro bẹ̀ tó ló máa ń fún wọn fọtí gan. ṣeré ẹ pé ó gbà pé wá dúró síbi ó máa ń fún wọn fọtí sọ máa ń pa àwọn boys yẹn pé wọ́n ń jẹ moro lọ́wọ́ DJ Chicken. Wọ́n ṣe sí sound tí bọ̀bọ̀ DJ Khalifa yẹn ṣe àmọ́ DJ Chicken ò kì í ṣe olórin. nígbà tó wá dọ́wọ́ ọmọ Johnson ìbò rẹ̀ yá ṣe. ẹ̀hún náà ni mo fẹ́ sọ ṣẹ́ rí DJ Chicken sí òun ṣe jó DJ Khalifa gan tó mú sound Yanni lórí YouTube náà òun náà kò kì í ṣe olórin. ṣe rí ijó it can only become an item tóun bá tẹ̀lé tí n bá ní pé let me see you golololo let me see you gololo ẹ mọ̀ kẹ́ ẹ máa yí báyìí buga àwọn buga tẹ̀lé ká ní pé kò sí orin tó tẹ̀lé ijó yẹn ni ijó yẹn á ti lọ nǹkan máa ń rain ó dẹ̀ máa lọ àmọ́ tí orin bá wà pẹ̀lú ijó ó máa jẹ́ kí ijó yẹn lè last kó lè nítumọ̀ torí àti faraṣẹ́ pé bó ṣe mọ́ ń buga rèé o. tí bá ní skelewu ẹ ṣe báyìí gbogbo àwọn ijó tí kò ní orin gbogbo ẹ̀ ló tètè ṣá bẹ́ẹ̀ ni so orin máa ń fún ijó ní conceptualization ó máa sọ ijó di item so ìgbà tí wọ́n á rí DJ Chicken fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ni oríṣiríṣi ijó ló máa ń jó ìgbà mi máa ń báyìí ìgbà mi ó lè dẹsẹ̀ rú ó dẹ̀ ti jó oríṣiríṣi gan tí ayé ò tiẹ̀ mọ̀ bó tó bá ti jó báyìí lẹ́yìn oṣù kan oṣù méjì ó ti lọ èmi wá jẹ́ olórin so èmi ṣẹ̀ wá create orin pé fún wọn ní mòrò ló ní robóróbó ó yá gbé sókè gbé wálẹ̀ gbé sókè gbé wálẹ̀ so èmi ni mo ṣe orin yẹn ìdojúkọ tó strong jù tí mo face ni pé àwọn colleague mi tọ́jọ́ ń kọrin àtàwọn tó wà ṣá tó wà wájú náà. tó bá sọ̀rọ̀ mi wọ́n máa ní pé ta lè lé tí mo kankan ṣe ariwo ló kàn pàjáre àmọ́ nínú wọn wọ́n mọ̀ pé bọ́bọ́ ìmọ̀ kìíní ṣe ó dẹ̀ ń lọ so ìdojúkọ kìíní tí mo fi ìgbà míì máa kọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ míì bí kò fẹ́ fún mi iṣẹ́ níbòmíì kọ́ ní olórin yìí ló ní pé kọ́ máa fún mi ní gbogbo ìgbà yẹn. wọ́n ti fẹnu wa rọ́ọ̀fù ń bẹ̀. mi ò rí àṣetánú mo rí ẹ mọ̀ pé orientation àwọn èèyàn for conventionality ni tó bá ti ní pé báyìí lọ ṣe ń ṣe ó lè fẹ́ lòmíì láti gba àmọ̀ràn míì kò ń ṣe púpọ̀ ìra mi náà you understand tó bá ní pé A for apple ẹlòmíì ò believe pé A yẹn ó wà fún nǹkan míì. You understand so tó bá máa sọ pé A is only for apple kò mean pé ó kórìíra aeroplane A is for aeroplane too. ẹ fún ọmọ olùgbò wáyé fún wọn ní jomoro. ẹ fún mi bó ti ń jò ó yá. ẹ máa ṣe báyìí gbé sókè gbé wá gbé sókè gbé wá lóní róbóróbó. ẹ kọ́ wọ́n ti fẹ́ di ilé. ok fún wọn ní mòrò lóní róbóróbó ó yá fún wọn ní mòrò ẹ ṣe báyìí lóní róbóróbó ó yá gbé sókè gbé wálẹ̀ gbé sókè gbé wálẹ̀ ẹ ṣe báyìí ó pẹ́ fàájà yé. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lètò ètò náà ní Oyinmomo láti
àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábí ẹdun tí a ti ń rọ̀ bí òwe lónìí a ti lọ sí ibi tó lápẹẹrẹ níbi tí ó dà tí ó dùn dáadáa tá a ti lọ mú ẹni tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ tá a ti lọ mú ẹni tí wọ́n sọ lásìkò yìí tá a ti mú wá sí ààfin wa mi pé tó bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́hùn tẹ́ ń lò nígbà tẹ́ ń lò nígboro táwọn èèyàn tó fi tẹ́wọ́ gbà yín ẹ wá sọ díẹ̀ fún wa ní orí ètò Oyinmomo. Bàbá ẹ mọ̀ káàbọ̀. Introduction yẹn ó kì. Ẹ láìpẹ́ ẹ sọ́dọ̀ orin. Ó ta ẹ bá mi ó ta lẹ́nu. Ó kì kìkì. Ó kì kìkì. Ó kì pọ́pọ́. Ó kì pọ́pọ́. Bàbá àrípẹ́ yìí ló ń sọ lọ́wọ́ yìí. Ọlọ́run ló ń sọ. Ọlọ́run ló ń lù tó fi ń dùn. Ẹja mọ̀ yín orúkọ yín dáadáa lẹ́kùnrẹ́rẹ́. Olúwaṣẹ́gun Johnson lórúkọ mi, ọmọ yóò búrẹ́dì. Màmá oní búrẹ́dì àpèjẹ lásán àbí bó ṣe rí gan nìyẹn. Àbó rí gan nìyẹn o, búrẹ́dì mo ta dàgbà Ọlọ́run. Ṣé tiẹ̀ kiri búrẹ́dì? Mo kiri díẹ̀. Ládùúgbò wo ni bo gan? Ní Òkèrà yẹn wà láfta ọgbà. Ọgbà wa lẹ́gbẹ̀ẹ́ NIJ. Bẹ́ẹ̀ni. Ìbẹ̀rẹ̀ ti kiri búrẹ́dì. Bẹ́ẹ̀ni. Orin tẹ́ bá ń kọ bó ló ṣe wáyé bó ló ṣe kó. Ẹ mọ̀ pé tẹ́bí bá ti pààyàn nílùú yìí tálẹ́ǹtì á jáde. Tálẹ́ǹtì á jáde. Bẹ́ẹ̀ ni o. So láti kékeré tí mo wà ní ìjọ aláṣọ àdúrà tá a máa ń pè ní CNS, ẹ mọ̀ pé a ní advantage kan ní gbogbo ìgbà yẹn. Àwọn ọmọ sẹ̀lẹ̀ àwọn ọmọ CNS instrument pọ̀ ní church, so wọ́n fún wa láyè bí èwe pé ká fi eléyìí ṣeré, fi piano ṣeré, fi guitar ṣeré, so àti bẹ́ẹ̀ láti ń mo mà láìkì ilé láti ń ṣe wẹ́rẹ́ òun lódò dídí lọ́jọ́ ìní. Níbi ọdún mélòó sẹ́yìn báyìí? Ó ti tó 20 mo fẹ́ sọ Yorùbá mi ò fẹ́ sọ English. Ogún ọdún àti mélòó? Àti mẹ́ta. Yeah, that's 23. Ọdún mẹ́tàlélógún sẹ́yìn. Yeah, that's it. Ó ti wá dowó ló ti dọ́là báyìí lé ní. Ká má parọ́ ó ti dowó ti dọ́là lágbára Ọlọ́run. Ó ti di bílíọ̀nù báyìí. Ọlọ́run ló ń ṣe. Bẹ́ẹ̀ni sà. Èyí tẹ́yìn wá mú ti ẹ̀yà sídìí ẹ̀ yìí mo fẹ́ lè sọ pé àti ìrírú eléyìí o àrírí ó ta lẹ́nu ó kì í pọ́pọ́. So bó lè ṣe ọgbọ́n lẹ́ bá lè mú yẹn ẹ rí nbìkan ni ẹ wò nbìkan ni àbí ìmísí láti sàlú ọ̀run. Ní tòótọ́ ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé a máa ń fi instrument ṣeré ní kékeré. So drums mo ń play drum sets, mo ń play piano, mo ń play guitar. Bí mo wá ń dàgbà sí ó láwọn olórin kan méjì tí mo bá play, àmọ́ tí n bá ti ń lùlù lẹ́yìn wọn lágbo mo máa ń wò pé wáyé tó fi jẹ́ pé èèyàn tó lówó nìkan lẹ́ni yìí ń kí. Ẹ mọ̀ pé tá a bá ti ń kọrin nípa tí ń gbà yẹn èmi ni mo ń lùlù tí bàbá tó wọ agbádá tó kó starch dání tó kó owó gidi ìgbà yẹn nínú owó tí ì jẹ́ problem nígbà yẹn àti ìṣe lọ pé bóyá káwọn èèyàn máa náwó sí ká máa fọn owó àti ìṣe lọ nígbà yẹn táwọn alágbádá funfun tó bá bẹ̀rẹ̀ sí náwó tó bá ń wọ̀nyí gan bó jẹ́ ìlẹ̀ ń ṣọjọ́ ìbí tí bọ̀dá ìbá wọlé tán náwó bọ̀dá ìlú olórin mamaki ó máa gbàgbé èèyàn tó ń ṣe nǹkan. Nínú mi mo máa wò pé ó dẹ̀ yẹ kí ọ̀nà míì wà tá a fi lè ṣe kíni tó jẹ́ pé àtẹni tó ń náwó àtẹni tí ò náwó gbogbo wọn lọ́ máa àtẹni tó ń jó àtẹni tó ń wòran gbogbo wọn lọ́ máa inú ọmọ rẹ̀ sọ àti gba ẹni mo ti ń rò pé báwo ni mo ṣe lè ṣe kíní yìí tó máa yàtọ̀ sí èyí tó ti ń bọ̀. Lóòótọ́ èyí tó ti ń bọ̀ da torí ẹ má jẹ́ ń parí tán èmi láìkì jùjú mo láìkì fújì mo láìkì àpàlà àwọn àṣà wa ni mísíkì tó dẹ̀ rich ni ní gbogbo ẹ̀ in fact èèyàn tó bá ti travel dáadáa torí mi náà ti travel by God's grace mo rí pé àwọn òyìnbó gan nǹkan tá lè fi jẹ wọ́n òun ni àwọn fújì àwọn jùjú àwọn tiwantiwa ṣe understand. So gbogbo àwọn orin yẹn da táwọn tiwájú ti ń kọ àmọ́ èmi kọ́ rò pé ó tún ní ọ̀nà míì tí mo lè gbé gbà especially torí àwọn younger generation àwọn Gen Z àwọn ẹtìgẹ́ẹ̀tì àwọn ayọ̀bá mi. So nǹkan tó bí inspiration yẹn pé òkè jẹ́ kí n tún ṣe báyìí jẹ́ n ṣe báyìí fún àwọn younger people kí wọ́n bá lè jó sí. ẹlẹ́nlù lẹ́yìn ẹnìkan ni o. Bẹ́ẹ̀ni. Gbalẹ̀ wa dádú tí àlá tí ó wà nù yìí ẹ wá mú wá sí ìmúṣẹ. Ẹ mọ̀ pé akánjú lábẹ́ ẹ̀gbóná ni ọ̀fun ló máa dá lóhùn. So mi ò dá dúró torí mo fẹ́ dá dúró díẹ̀díẹ̀ ni bí mo ṣe ń lùlù fẹ́lẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní lùlù fẹ́lẹ̀ ìgbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní ṣe elégbè
mo kọ́kọ́ ṣe légbè fáwọn èèyàn kan náà. àwọn òwò ta lè lùlù fún. Ìlú yẹn mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti church. Ẹ mọ̀ pé àwa ta wà ní white garment. A máa ń ní talent gan. níjọ kérúbù tí wà lọ́wọ́ àwọn màmá ìlú tó sùn. Kérúbù àti sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ̀ kí wọ́n fún wa lówó. Wọ́n kàn máa ní pé ẹ wọlé gbàdúrà Jésù. àbẹ́yẹn náà wá ṣe lé ní. Ó ṣe náà ká má parọ́ ṣe. Àwọn nígbà yẹn ẹ mọ̀ pé àwọn church aláṣọ ara wọ́n bẹ̀rẹ̀ sí ní dìde ńgbà yẹn wọ́n máa ń san sálárì. So àtẹ̀mí àtàwọn ọ̀rẹ́ mi nǹkan tá a dẹ̀ máa jẹ́ là ń wá. So gbogbo wa la wá bọ́ sí àwọn aláṣọ ara láti lọ máa gba owó díẹ̀díẹ̀ ká lè fi ràn láwa ní school àníkọ́ báyẹn tó bá tún wá di 10-12 a máa padà sí sẹ̀lẹ̀ àti CNS tower. So nǹkan tí mo try ti ṣàlàyé ni pé so mo ti kọ́kọ́ lùlù lẹ́yìn àwọn tó ń kọ gospel mo lùlù lẹ́yìn ó ní ọ̀gá mi kan gbà yẹn Big Bọ́lájí Ọlárẹ̀wájú mo lùlù lẹ́yìn Fọlákẹ́ Òmùsìn tó kọ kò sọ bábí rẹ̀ kò sí ìgbà tó rẹ̀yìn nígbà yẹn dó tí la sọ. ẹ̀yin náà lẹ́ ń tẹ́ yẹn. no èmi kọ́ mo tẹ̀ bó máa ń play piano. ẹ tún mọ piano náà tẹ̀. mo play piano so mo play drums lẹ́yìn Fọlákẹ́ Òmùsẹ̀ mo play lẹ́yìn Bọ́lájí Ọlárẹ̀wájú àtàwọn different gospel artists. Ìgbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní gbérin fún Bọ́lájí Ọlárẹ̀wájú. In fact ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn mọ̀ lẹ́ni mo ti gbérin fún wọn dáadáa. bí àwọn àtòrí ṣe. àkútà bí àwọn ẹ̀gbọ́n mo mọ̀ wọ́n dáadáa. bọ̀tẹ̀ ẹ̀gbẹ́ lẹ́yìn wọn. mi ò gbẹ́ni bọ̀ Amẹ́ríkà láti pàdé recently but mo gbérin dáadáa lẹ́yìn Láolú Gbẹ́njọ́. Onídúró mi yẹ ṣe ó gbérin dáadáa lẹ́yìn in fact Esther Ìgbẹ́kẹ̀lé gan ó nígbà kan tí mo play fún wọn níbọn wọn mọ̀. ẹ ti gbérin lẹ́yìn. mo ti play ìlú fún wọn bọ̀ wọn mọ̀. Esther Ìgbẹ́kẹ̀lé àwọn náà ti gbé lókè rárá ńgbà yẹn wọn ò lè rántí. So àti Láolú even SB live gbogbo àwọn band even Sugar Band gbogbo àwọn live band yìí ni mo ti gbérin fún nígbà yẹn àmọ́ bí mo ń gbérin mo máa ń wo ibi tó kù díẹ̀ káàtó fún each of them kémi bá lè fi jáde. ọdún wo lẹ wá jáde. I think that was 7-8 years ago. Now jíjáde mi tí mo mì ní pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní register company name mi tí mo send invoice send the receipts tá à ń gbaṣẹ́ lọ́tún lọ́sì tá à ń kọrin láwọn kò mọ àwọn abẹ́ ilé abẹ́ kòtò. àtòdì gègèlè náà. bẹ́ẹ̀ ni sà. ọdún wo ni ọdún méje sẹ́yìn àbí. méje sẹ́yìn yà mẹ́jọ sẹ́yìn. òkìkí òyìnbá ní pé èèyàn hit Limelight ọdún wo ni. ṣe lórí ọ̀rọ̀ tí nǹkan tẹ́ ń gbìn tẹ́ ń pò tó wá já sí gbangba ọdún wo ni. ṣe lórí ọ̀rọ̀ Limelight yẹn lórí òkìkí yẹn ó wá kí ni gradually ní Yorùbá díẹ̀ nípele lẹ́sẹẹsẹ ni anybody tó bá sọ pé òun kọ̀ dé tó dẹ̀ pera ẹ̀ láwàdé ẹni yẹn ò tí ì dé kò sẹ́nibody tó kọ̀ dédé jáde díẹ̀díẹ̀ ni àfẹn tó bá lọ dágbọ́n sí níbì kan wẹ́rẹ́wẹ́rẹ́ iná ń jó tó bá dókè àwa bù làlà. ẹni tó bá lọ dágbọ́n sí níbì kan ló lè kọ vra but àwọn èèyàn púpọ̀ wọn ò mọ ibi téèyàn ti ń bọ̀. sọmọ ń dọ́gbọ́n sí ni. èmi náà ti gbọ́ pọ́n ń dọ́gbọ́n sí èmi ò mọ̀ bóyá ń dọ́gbọ́n sí àmọ́ nǹkan tèmi mọ̀ ni pé ó yẹ kí ìrìn àjò èèyàn kó lọ báyìí. ó lọ wẹ́rẹ́ di wẹ́rẹ́. Ọlọ́run náà mọ̀ pé èèyàn nílò láti kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan so ó máa jẹ́ kéèyàn gba àwọn ibì kọ̀ọ̀kan tí n bá sọ ẹ̀ lè mọ̀ pé mo ti gbérin fún Láolú pé mo ti dùn lẹ́yìn Esther Ìgbẹ́kẹ̀lé. kọ́ra lẹ́yìn Esther Ìgbẹ́kẹ̀lé gan. lè mọ̀ so òkìkí yẹn wá díẹ̀ ni òkìkí yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọdún corona. lóòótọ́ kó tó di corona mo ti ń kọrin 2020 mo ti ń kọrin náà mo ti ń kọrin pati lọ́tún lọ́sì àmọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe pati nìkan náà mọ̀ mí gbà yẹn àwọn event planner àwọn waiter. kí lè fi bẹ̀rẹ̀ ńgbà náà ṣé ó taari náà ni àbí. normal live band ni mo normal live band lẹ́kọ̀ọ́ tó bá pè wá a máa kọ gospel a kọ jùjú a kọ hip hop a ṣàkọ gbogbo ẹ̀. o tó mọ̀mọ́ yín lé ní ọ̀nà ṣó ta lẹ́nu ó ta àwọn normal jùjú normal gospel yẹn ẹ ti ẹ̀ kọ́kọ́ kí n gbọ́ mo bẹ́ẹ̀ bóyá bẹ́ẹ̀ yọ̀ lẹ́nu yín. ṣàmùpá wa mà ti rójú rere rẹ o Èdùmàrè ti ṣe wá lóore pàtàkì oyin mọ́mọ́ la wà o torí oyin ní orúkọ Jésù oyin ní ó ti wọnú ayé mi kò tún sọ̀rọ̀ ẹ̀ẹ̀kún mọ́
ó wọnú ayé mi kò tún sọ̀rọ̀ ìbànújẹ́ ẹná wò oyin ni ẹ kówó jáde. màá nà wọ́n bọ́ màá nà mo ti ní kó máa ń gbé wá kí pa máa gbé wá. so à ń kọ jùjú à ń kọ fújì à ń kọ kí lẹ ti rí o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ ti rí a sì máa gòkè sí torí bí igi ìgalà yìí tí a òṣùpá nìyẹn gbogbo aṣáǹkó gbẹ̀pọ̀ nígbà yẹn àmọ́ tá a bá ti dé patí èmi ti mọ̀ nínú mi pé èyí tèmi fẹ́ ṣe mo mọ̀ kó yàtọ̀ àmọ́ àwọn èèyàn wọn ò lè jó sí nǹkan tí wọn ò mọ̀ so tí n bá ti kọ òṣùpá kan tí mo kọ pàṣọ kan tí mo kọ ayífẹ́lẹ́ kan màá kọ ṣó fáìn gan ẹyọ kan àmọ́ ẹ mọ̀ nígbà táwọn èèyàn jó wájú mo ní pé ṣó fáìn gan wá pé kí ló fáìn òótọ́ ni torí wọn tí nígbà tí ẹ fẹ́ mú wọlé nígbà yẹn so mo lè ní pé kí lorúkọ yín. Kazeem ni ọmọọba ní Sàrẹ́olú ọmọọba ní Sàrẹ́olú. ọmọọba ní Sàrẹ́ ó ní yóò jọba fàìjọba kọ́ ó yóò jọba ṣètìrí idán tó máa tó jọba yóò jọba idán àìjọba kọ́ ó yóò jọba mo ní ṣètìrí idán tó máa tó jọba yóò jọba ẹ rí i pé mo ti ń pe idán òun ló wá di ṣètìrí ọmọ tó ń jẹ́ dán idán tó ju dán lọ idán so ọ̀nà yẹn ni mo fi gbé àwọn. ẹ fi Kazeem síbi idán yẹn óyá kálẹ̀ tí kówó jáde ni màá ti dà. sára bá ń gbówó mi. tó ẹ̀yin àti ẹ̀wà káàkiri àgbáńlá ẹ jẹ́ kí a sọ fún yín lónìí pé ẹni tá a gbé wá Ṣẹ́gun Johnson idán gangan lójókòó yo. idán tó ju dán lọ. idán ńlá. idán tó gbé dán mi. idán ńlá. ẹ wo skin ẹ bó ṣe ń dán. idán ni. ẹ wo glory bó ṣe ń tàn. idán ni. ọ̀tárò kó ti tán. idán ni. olúwa tún tán náà. idán ni. idán ṣe máa náwó yẹn tán. màá ná díẹ̀. nígbà tí ẹ wá mú yẹn wọlé ẹ ń mú wọlé díẹ̀ ni. díẹ̀. nígbà wo ló wá dohun ìtẹ́wọ́gbà táwọn Ìyábọ̀ Òjó tó ń jó àjò làágùn àwọn ọmọ ìkadínkà tó ń jó gidigidi. so nǹkan tí calculation tí mo ṣe nígbà yẹn mo rò pé àwọn ọmọ tó ń kọ hip hop yìí táwọn èèyàn ń jó sí ní patí torí nígbà yẹn táwọn bá ti ń kọrin live band tó bá ti tó stage kan àwọn ọmọ younger people máa wá pé ẹ dákẹ́ ẹ já bẹ̀rẹ̀ after party járe èyí tẹ́ ṣe tó ó máa wá ń dùn mí pé wáyé tó ṣe jẹ́ pé wọ́n máa ń sọ pé àwa live band ká dákẹ́ pé wọ́n fẹ́ ṣe after party àwọn DJ yìí orin tó ń play yìí kí ló dé táwọn èèyàn fẹ́ràn orin yìí wá realize pé kíní yẹn mi ìmọ̀ kan tó ń pe psychology ní Yorùbá ìrònú àwọn èèyàn a lè control nǹkan táwọn èèyàn fẹ́ through nǹkan tí wọ́n ń rò tá a bá lè penetrate ìrònú wọn báwo dẹ̀ la ṣe ń penetrate àwọn people ṣe ń ṣe wọ́n make sure pé àwọn olóyìnbó pè ní aggressive promotion which is tẹ́ bá gbọ́ nǹkan láàárọ̀ ẹ̀ tẹ́ gbọ́ lọ́sàn tẹ́ tún gbọ́ lálẹ́ tó dọ́jọ́ kejì tẹ́ gbọ́ tẹ́ bá gbọ́. àgbọ̀ ọ̀dáwọ́ dúró bẹ́ẹ̀ni tó ń gbọ́ léraléra lemọ́lemọ́. tó bá máa fi tó ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀yin gan ẹ̀yin mọ̀gbà tẹ́ máa sọ lẹ́nu máa sọ so èmi náà wà rò pé kì báwo ni mo ṣe fẹ́ ṣe àwọn orin tèmi àti àṣà tèmi táwọn èèyàn máa sọ lẹ́nu so mo realize pé òkè ó ti wá dójú ẹ̀ báyìí mi ò ní irú owó táwọn hip hop yìí fi ń ṣe promotion àmọ́ èmi ní nǹkan kan mo ṣáà ń ṣe party every week gbogbo party tí n bá ti wá dé tí n bá ti kọ jùjú kan máa kọrin mi kan bí mo yẹn pè yín lẹ́ẹ̀kan máa kọ idán máa kọ ṣe fine gan mo ṣáà ń ṣe pọ̀ báyẹn. àlàfíbọ̀ bẹ́ẹ̀ni ìgbà tó wá di 2020 nígbà corona àwa lè lọ party mọ́ torí everybody ní ká jókòó sí ilé ó wá ní program kan tó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán did I pronounce that correctly. amóhùnmáwòrán tẹlifíṣàn nìyẹn o wáyé ayélujára social media. amóhùnmáwòrán ó ní program kan tó ṣẹlẹ̀ lórí channel kan nígbà yẹn wọ́n dẹ̀ wò ní gbogbo àgbáyé wọ́n wá ń pe oríṣiríṣi olórin kó wá máa kọrin ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ torí ìjáfáfá mi nídìí iṣẹ́ orin àwọn pípọ̀ yẹn ṣáà pè mí wọ́n tiẹ̀ pè kọ́nú àwọn èèyàn tí mo ti gbèrin fún nǹkan tó ṣe dá kíyàn máa ní ibi tó ti ń bọ̀ nìyẹn kíyàn dẹ̀ ṣe dáadáa níbẹ̀ wọ́n pè kọ́nú àwọn ọ̀gá mi ní pé ọmọ yìí dá ẹ pé bọ́ ẹ pè mí mo dẹ̀ kọrin lórí tẹlifíṣọ̀n bó ṣe lọ viral nìyẹn ìpele kínní nìyẹn àwọn èèyàn wá rí all over nígbà tọ́lọ́run dé bẹ́ẹ̀ ni àwọn èèyàn rí all over the world ọjọ́ yẹn mi ò tiẹ̀ gbowó fún gọ́bọ̀ mo fi gbogbo láàfin pé lẹ́ni yìí tí n bá ní kọ́ mi ni mi ò ní kọ́ mi. eléyìí àjà gbangba mi eléyìí. ìpele kínní ni àwọn èèyàn kọ́kọ́ sọ Ṣẹ́gun Johnson lẹ́yìn yẹn mo lọ kọrin ní patí kan ọmọbìnrin kan kọ̀ wá síwájú mi ó dẹ̀ ń jó Tómi lórúkọ ọmọ yẹn wọ́n máa ń ṣe Tómi baby Tómi baby Tómi baby Tómi baby Tómi baby
àṣẹ ọmọbìnrin yẹn amúlùdùn lọmọbìnrin yẹn èèyàn tó lọ́rẹ̀ẹ́ púpọ̀ ni bẹ́ẹ̀ mi ṣe kọrin fún báyìí tí mo post ẹ̀ ọmọbìnrin yẹn kọ́ gbé fídíò yẹn bó ṣe post ẹ̀ báyìí ìpele kejì tún nìyẹn àwọn èèyàn wá pariwo ta lọmọkùnrin tó ń kọ tó mú tuntun wá yìí ẹ má gbàgbé pé tuntun yẹn ni mo ti ń ṣe díẹ̀ bọ̀ ẹ fi ń tọ́ àwọn ẹlẹ́nu pé ẹgbẹ́lẹ́ náà ìgbà tí yẹn sì ń lọ for like 1 month oṣù kínní oṣù kejì ó ṣàn go viral lọ ó ṣàn go viral mo tún pàdé ọmọbìnrin ní pátì kan ibẹ̀ ni mo ti ṣe k to the i to the e kí akíkíkíkí baby kíkí ìyẹn náà ọ̀rẹ́ mi tiẹ̀ ní kíkí náà bọ̀ nígbà yẹn àkì ń ṣọ̀rẹ́ nígbà yẹn a kò pàdé lórí stage ni irú nǹkan tí mo ṣe fún Tómi bèbí irú orin tí mo kọ fún hype style mi yẹn mo tún kọ fún yẹn náà ìyẹn tó wá lérò lẹ́yìn ju Tómi lọ ìyẹn náà tún post ẹ̀ gbáà òun náà tún lọ ṣẹ́rí pé ó ń lọ báyìí. ó ti wá ń dowó àbọ́lá ò tí ì wọlé tọ̀ kò tí ì mọ ní change nínú. ṣé nígbà yẹn àbí nígbà yẹn kò tí ì dowó kí n má parọ́ àmọ́ òkìkí yẹn orúkọ tó ń wà yẹn ó jẹ́ kínú mi nítorí mo mọ̀ pé bó pẹ́ bóyá yóò dọ́là so lẹ́yìn títí ìyẹn mo tún ṣe míì ìyẹn fún ọ̀rẹ́ mi kan Débọ̀ lórúkọ ẹ̀ tó máa ń pè ní Mr Macaroni ọmọ Adédayọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn náà a tún ṣe skit kan àtèmi àtòun àti Portable ìyẹn náà tún lọ kí lẹ ṣe ń bẹ̀ kí lẹ sọ ń bẹ̀. nínú skit yẹn bí eré orí ìtàgé ni ó lọ́mọ ẹ̀ kan tó máa ń sọ pé ó fẹ́ marry ó wá sọ pé Mọ́túndé wọ́n ní pé èmi ni mo fẹ́ fẹ́ Mọ́túndé inú Mọ́túndé tí wọ́n á dùn pé òun ti rí olórin gidi tó fẹ́ fẹ́ láì mọ̀ pé Portable ni òun náà wà ń bẹ̀. òun náà so èmi wá ní ẹ̀gbọ́n Portable èmi kàn wá introduce Portable ni wọ́n ṣàṣe mọ́ra wọn báyẹn so lẹ́yìn ìyẹn náà tún lọ ó di mẹ́ta lẹ́yìn yẹn mo tún pàdé ọ̀rẹ́ mi kan náà remote yẹn náà ní party mo ní ṣe o máa náwó yẹn tán o máa mo rí èmi náà rí yẹn mo rí lẹ́yìn títí remote ẹ̀rí pé ó ti ń lọ báyìí orí owó wa pọ̀ gan-an ó tó wá crescendo ó ṣà lọ lọ́wọ́ ìmí ò tiẹ̀ wá lè kà á pé bóyá eléyìí ni àbí eléyìí kọ́ máa ó tiẹ̀ ti wá àti TV àti lamẹ́ríkà Canada London different ones. ó yẹ ká lọ ẹ jẹ́ ká ṣeré wọlé díẹ̀ nígbà tẹ́ pàdé Kíkí ó ní nǹkan tẹ́ fún nígbà tẹ́ pàdé Tómi ó ní nǹkan tẹ́ fún Tómi àwọn méjì yìí òun náà lẹ́fẹ̀ẹ́ fi bẹ̀rẹ̀ tí onípa àwọn ẹ̀bẹ̀ sí ń tẹ́wọ́ gbà ẹ ti ṣe rìhásà kẹ́ tó kó onú lé ni àbí lórí stage mẹ́ẹ̀ náà ni ìmísí yẹn ti wá ó yá mo dárúkọ. ṣẹ̀rí ló ní tòótọ́ mo máa ń mọ̀ má rìhás bẹ́ẹ̀ ni ṣẹ̀rí nǹkan tẹ́ bèrè yìí àwọn ọmọlẹ́yìn mi ti bèrè lọ́wọ́ mi rí nǹkan tí mo dẹ̀ sọ fún wọn ni pé you can't give what you don't have mi ò mọ̀ bọ́ ní Yorùbá ó lè. fúnni lóhun tó bá ní lọ́wọ́ wọn bá náà lè yan fún yan. so mo sọ fún àwọn ọmọlẹ́yìn mi pé mo fẹ́ kó wá naturally so that màá lè defend ẹ̀ tó bá yẹ pé mo practice kí n tó ṣe lè tó bá di party mi tí n bá practice kí n tó ṣe lè party mi tí mi ò mọ̀ ẹni tí màá padà torúkọ tí màá pàdé ńkọ́. bàbá tẹ́yìn bá le àwọn kan á gbé nígbà tẹ́ bá ṣe rìhásà tó kàn lè wá lórí stage ń bẹ̀ àwọn tó jẹ́ backup singer yín báwọn àwọn ṣe ń fall into important project. Sherry, when it comes to mo ní àti bẹ̀rẹ̀ mo mọ̀ build this time mi kó jẹ́ call and response ẹ jẹ́ fún ilé example ẹ kò sọ pé ó fine gan. ó fine gan. mo ní ṣé fine gan. ó fine gan. ṣé fine gan. ó fine gan. ṣé ó ta lẹ́nu. ó ta lẹ́nu. ṣé ó ta tata. ó ta tata. ṣẹlẹ̀ pé kò jù bẹ́ẹ̀ lọ ẹni pé style yẹn anybody lè gbé. ó lè respond sí. so mo make sure pé style tó wà replicable torí ọjọ́ tó bá di ojú ọlọ́mọ ò tó. so mo make sure pé style yẹn kò ń ṣe nǹkan tó le fáwọn èèyàn láti kọ́ so àwọn ẹlẹgbẹ́ lẹ́yìn mi à ń ṣe rìhásà. tẹ́ bá ti bẹ̀rẹ̀. tá bá ti bẹ̀rẹ̀ oṣù gba yín ni. àmọ́ torí a ti wá ń ṣe léra in fact àwọn gan tó fẹ́ mọ̀ ṣe ju èmi gan lọ ìgbà míì tá a bá ń kọrin táwọn gan máa ṣe ó tẹ̀tẹ̀tẹ̀ máa ní pé wàhálà ti dé báyìí. ìkan tó wà ń tàn sí wọn lẹ́nìkan díje bóyá Titus àbí kinní kan ẹnu ẹ̀kọ́ láti gbọ́ pọ̀n. ẹ̀fọ́ mòrò fún wọn ní jo mòrò. ẹ fún mi bó ti ń jò ó yá. ẹ máa ṣe báyìí gbé sókè gbé wá gbé sókè gbé wá lóní róbóróbó. ẹ̀kọ́ wọ́n ti fẹ́ jò nílé. ok fún wọn ní mòrò lóní róbóróbó ó yá fún wọn ní mòrò ẹ ṣe báyìí lóní róbóróbó ó yá gbé sókè gbé wá
gbé sókè gbé wálẹ̀ ẹ̀yìn bá ó pọ̀ ẹ fàájà yé. àgbà àkàlẹ̀ mi lónìí èyí tí a tún ṣe báyìí àfọwọ́ra rí àfọwọ́ra ọwọ́ àfọwọ́ra gbogbo ẹ̀ a tún á fà báyìí nǹkan táwọn kan sọ ní DJ Shiki kan ló ní ẹnìkan náà ló sọ pé ó ní ṣé lóòótọ́ lẹ́nìkan ní ni ẹ̀ẹ́dọ́gbọ́n ẹ̀túnṣe ló fi dohùn tẹ́wọ́gbà ní bó láàrin ẹ̀ ṣe jẹ gan. ok báyìí gangan ló ṣe jẹ́ ṣe rí DJ Shiki òun ló ní ijó DJ Shiki náà kì í ṣe olórin ọ̀rẹ́ mi kúkú ni anyway àmọ́ òun ló ní ijó táwọn èèyàn ṣe báyìí tó ń ṣe báyìí. wọ́n tó ń fọwọ́ ra rí. DJ Shiki ló máa ń ṣe lórí live ẹ̀ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ ni pé DJ kan wà DJ Khalifa mi ò mọ bọ̀bọ̀ yẹn but bọ̀bọ̀ yẹn ó mú sound kan the sound is done by Yanni. Yanni is a great pianist so details tí mo sọ fún yín yìí torí pé mi jẹ́ musician ni mo ṣe mọ̀ so anybody tó bá jẹ́ musician ó mọ̀ pé ṣe rí sound tẹ̀ ń gbọ́ yẹn that sound is by Yanni tó bá lọ sórí YouTube tó bá fi Yanni sí I think it's interlude or something ní orúkọ title track yẹn so bọ̀bọ̀ DJ yẹn ó mú sound yẹn ó wá remix ẹ̀ bí sound ó gbé another dance beat sí ó dẹ̀ dùn dáadáa DJ Khalifa lórúkọ yẹn DJ Khalifa yẹn wá post ẹ̀ sí online DJ Shiki kẹ̀dẹ̀rẹ́ amúnudù ní DJ Shiki pàdé mi so DJ Shiki wá jó ijó yìí sí àmọ́ ìgbà tó wá ṣe yẹn ó dùn ijó yẹn náà dùn àmọ́ kò ń ṣe orin ẹ mọ̀ pé DJ yẹn tí mo sọ fún yín ó mú sound yẹn ni ó ti di pé ìpele méjì báyìí bẹ́ẹ̀ ni DJ Shiki kẹ̀dẹ̀rẹ́ òun ní follower púpọ̀ DJ Shiki ṣe báyìí sí. Now Moro street language ni Moro ìgbà tí ló ń pè Moro tó wá ní pé màá fún ẹ Moro yóò fẹ́ jẹ Moro wọ́n fẹ́ kó fọtí fún yàn nìyẹn. bá ti gbọ́ kí méré ó tó balẹ̀. so Moro gangan ìgbà tí ni Moro àmọ́ tí DJ Shiki bá ti ń jó ijó yẹn ó láwọn boys kan lẹ́yìn tó máa ń pè Moro bọ̀ tó ló máa ń fún wọn fọtí gan ṣeré ẹ pé ó gbọ́n pé wá dúró síbi ó máa ń fún wọn fọtí so wọ́n máa ń pa àwọn boys yẹn pé wọ́n ń jẹ Moro lọ́wọ́ DJ Shiki bọ̀ Moro fúnra rẹ̀ ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ street ni ẹgẹ́ bí èdè orí títì ni àmọ́ DJ Shiki àtàwọn Moro boy yẹn àwọn ló máa ń ṣe báyìí wọ́n ṣe sí sound tí bọ̀bọ̀ DJ Khalifa yẹn ṣe àmọ́ DJ Shiki ló kì í ṣe olórin. nígbà tó wá dọ́wọ́ ọmọ Johnson bó lè yá ṣe. ẹ̀hún náà ni mo fẹ́ sọ iṣẹ́ rí DJ Shiki sí òun ṣe jó DJ Khalifa gan tó mú sound Yanni lórí YouTube náà òun náà kò kì í ṣe olórin so ìgbà tí mo gbọ́ sound yẹn mo dọ̀ pé sound Yanni lélẹ́yìí mo ti wá rí ijó Shiki mọ́ pé ijó ìdẹ ṣẹ́rí ijó máa ń wà mo fẹ́ wá Yorùbá wọ̀dé ó máa wà conceptualized once a song is attached to it. ohun tí wọ́n á fi ìrònú gbé kalẹ̀ ni. as in ṣẹ́rí ijó it can only become an item tó ní bá tẹ̀lé tí n bá ní pé let me see you golololo let me see you gololo ẹ mọ̀ kẹ́ ẹ máa yẹ báyìí bùgá àwọn bùgá tẹ̀lé ká ní pé kò sí orin tó tẹ̀lé ijó yẹn ni ijó yẹn á ti lọ nǹkan máa ń rìn ó dẹ̀ máa lọ àmọ́ tí orin bá wà pẹ̀lú ijó ó máa jẹ́ kí ijó yẹn lè last. kó lè nítumọ̀ torí àti faraṣẹ́ pé bó ṣe mọ́ ń bùgá rèé o. tí bá ní skelewu ẹ ṣe báyìí gbogbo àwọn ijó tí kò ní orin gbogbo ẹ̀ ló tètè ṣá bẹ́ẹ̀ ni so orin máa ń fún ijó ní conceptualization ó máa sọ ijó di item ṣùgbọ́n tí wọ́n á rí DJ Shiki fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ni oríṣiríṣi ijó ló máa ń jó ìgbà mi ò máa báyìí ìgbà mi ó lè dẹsẹ̀ rú ó dẹ̀ ti jó oríṣiríṣi gan tí ayé ò tiẹ̀ mọ̀ bó tó bá ti jó báyìí lẹ́yìn oṣù kan oṣù méjì ó ti lọ èmi wá jẹ́ olórin so èmi ṣẹ̀ wá kírètì orin pé fún wọn ní Moro ló ní roborobo ó yá gbé sókè gbé wálẹ̀ gbé sókè gbé wálẹ̀ so èmi ni mo ṣe orin yẹn Moro kò ń ṣe orin kò ń ṣe anything ọ̀rọ̀ orí street ni àmọ́ ṣe rí ijó yẹn ọ̀rẹ́ mi Shiki ló ní tẹ́rí tó bá jó ijó yẹn fún mi kò ní rọ́ọ̀ṣì o. ẹ tẹ́tí pé Shiki ọ̀rẹ́ yín yóò ti fẹ́ tó bí ẹ̀mẹ̀ wá mílíọ̀nù. pàdé mi ni mo láì kíkí máa wà ní. ọ̀rẹ́ mi ṣé ọ̀rẹ́ mi nú ni tẹ́ mọ́ ń ṣe wọléwọ̀de ní àbáwọ̀. ṣẹ́rí normally mọ̀ra wa rí tẹ́lẹ̀ èmi ti ṣe orin gbé sókè gbé wálẹ̀ mo ti post ẹ̀ ó ti go viral àwọn èèyàn ti ń lò Shiki fúnra rẹ̀ gan lò
so after bíi 2-3 weeks Chicken kọ́ tẹ̀ message pé Ṣẹ́gun Johnson bí mo rí message ẹ mọ̀ pé àwọn follower mi dẹ̀ ti message mi tẹ́lẹ̀ pé Ṣẹ́gun Johnson ṣé you no go greet Chicken na Chicken dance be this o Chicken dance ṣé mi jó níjó tẹ́lẹ̀ ni mi ò ní ìdíjó kí ló kàn mí pẹ̀lú jó I understand àmọ́ èmi ni mo compose èmi mo lórin yẹn so mo wá rí message Chicken mo pé ààrẹ alpha now àríkà àríkà wọ́n ní ààrẹ alpha wọ́n ní ajá ìṣèbí lẹ́kì ló wọ́n ní pé yes àkóhùn wà lẹ́kì pé kí n máa bọ̀ náà inú ẹ̀ gan dùn so ìgbà tí mo wá dé lẹ́kì inú ẹ̀ dùn ó yá Ṣẹ́gun alpha ṣé mo ní pé lọ sí Chicago wọ́n ti ń jíjó mo ní wọ́n ti ń jíjó ẹ̀ náà mo jẹ́ kó mọ̀ pé torí ijó yẹn ó dùn jó àmọ́ ijó yẹn orí TikTok nìkan ló wà tẹ́lẹ̀ ká ní kò ń ṣe orin tí mo ṣe and then mo ṣe kí n tó lọ sí Canada so gbé mi lọ sí Canada mo lọ US ìgbà tí mò ń kọ orin mórò yẹn gan àwọn èèyàn tí wọn ò sí lórí TikTok wọn ò mọ̀ àwọn èèyàn tó ń lọ sọ́fíìsì àwọn èèyàn tó ń ṣe 9 to 5 ṣùgbọ́n tó wà lórí TikTok ló máa ń ṣe báyìí so mo tún wá ní láti máa ẹlòmíì gan ni mo follow DJ Chicken I understand so DJ Chicken popular gan àmọ́ lórí TikTok àwọn èèyàn náà dẹ̀ mọ̀ dáadáa so mo ṣẹ̀ wá ń kó àwọn èèyàn kọ̀ọ̀kan mo wá ń sọ fún lọ́jọ́ yẹn pé wá bọ̀bọ̀ yìí ìgbà tí mo ṣẹ̀dé láti Chicago ni mo kọ orin mi mo dẹ̀ kọ́ àwọn èèyàn níjọ́ ẹ̀ òun náà ni pé oníjọ́ òun ti lọ tó yẹn mo ní bẹ́ẹ̀ ni ijọ́ ẹ̀ ti lọ tó yẹn take it seriously gbogbo nǹkan tẹ̀yìn fi ń ṣeré tẹ̀kan ṣe báyìí nǹkan tó lè dọ́là ni so n fa ó wà ní UK gan báyìí so ń ṣe UK tour so ọ̀rọ̀ tó wà láàrin ìrìn àjò kìíní ẹ̀ ní èmi kò fi pé Ọlọ́run kò fẹ́ kí kìíní yẹn di odidi ló fi jẹ́ kó gba ìrìn àjò àtọ́dọ̀ DJ Khalifa. bàbá èyí tí ẹ̀yin wá ń ṣe yìí torí wọ́n ní kéèyàn tó wọnú ọjà kan lọ àkọ́kọ́ pé kí ni nǹkan tó sọnù ńbẹ̀ kí ni mo fẹ́ lọ fi sí kí ni mo fẹ́ lọ yọkú ńbẹ̀ ẹ wá yọkú o ẹ wá fi sí ni èyí tí wá fi sí yìí kí lọ́jọ́ iwájú ẹ̀. bẹ́ẹ̀ ni ṣẹ́rí orin ló máa ń ṣá àṣà ò kì í ṣá nǹkan tí K1 ṣe lè gbé máìkì dọ́là tó máa ní pé sunsun láàyè gbà sunsun ṣá láàyè nǹkan tó ṣẹlẹ̀ ni pé K1 lè dúró sórí stage kó kọrin fún 3 hours ẹ dẹ̀ ṣe máa jó sí ẹ wá lè sọ pé orin báyìí làlájì ń kọ torí pé orin ẹ̀ gangan kọ́ ló ń tà mọ́ àmọ́ àṣà ẹ̀ tóyìnbó ń pè ní style ṣé wá rí style yẹn gangan ni mo mọ̀ọ́mọ̀ dì mú láti bẹ̀rẹ̀ style yẹn wá ni ṣé ó fáyìn gan ṣé ó wà ń bẹ̀ ṣé ó máa náwó yẹn tán ṣe rí pé call and response style yẹn lèmi náà wáyàn láàyò ẹ̀dùn sórí ẹ̀ so tí n bá pàdé Nkechi lẹ́nìí màá lo style yẹn fún Nkechi. èyí tẹ lò fún jọ yẹn ẹ bá mi tún kọ́ díẹ̀ bí ẹ dákun. Nkechi blessing ọmọ sí beauty Nkechi blessing ọmọ sí beauty ó ní Nkechi's blessings are mine. ẹ tún wọnú. bẹ́ẹ̀ ni. ó náwó gan jẹ́ yẹn. ilẹ̀ kún. àmọ́ kò ná báyìí o bail by bail ni o pé òun ò fẹ́ wà láyé EFCC ó ṣàǹgbé báyìí. à ń bọ̀ lórí ọ̀rọ̀ EFCC à ń sọ style so ọjọ́ iwájú eléyìí ohun tó máa dúró ni o. òun lórí àṣà nítorí àṣà yẹn ò lè ṣá orin lè ṣá àmọ́ bí ìgbà ṣe ń lọ bí ìgbà ń bọ̀ àṣà yẹn máa wọnú ẹ̀ lọ. ó dàbí tí bàbá mi Shina Peters náà bá ní Afro Juju Shina Peters. ìgbà tí wà lóde. ó máa kọ́ dọ̀là ní àtijọ́ ṣe performance kan ní oṣù méjì sẹ́yìn tó wọlé báyìí kí tẹ̀ ló máa fi ń bẹ̀rẹ̀ náà action àbí star action everybody fò dìde ni. wọ́n sì tún jó. bẹ́ẹ̀ ni 7 is a number everybody fò dìde. adásì jẹ wọ́n o. bẹ́ẹ̀ ni torí orin tí Shina Peters ní pọ̀ àmọ́ àṣà ẹ̀ gangan ló tà. ó lè ṣe ń lo nǹkan ẹ̀dọ̀lá àlàáfíà tún wà pẹ̀lú. bẹ́ẹ̀ náà ó dùn mí fún Orlando Owo kó ti kú. ṣẹ́ni gbogbo èrò kí màmá mi ò máa tètè wálé gbogbo àwọn style yẹn àṣà tiwọn náà ni. Fẹlá gan Fẹ́mi Kútì àṣà yẹn ni family yẹn ń lò. àṣà ò kì í ṣá. style tí wọ́n lè léyìn àdámọ̀ wọn ni. orin lè lọ àwọn àṣà ò lè lọ nǹkan tó affect àwọn hip hop artist wa lé nìyẹn. wọ́n máa ń ní orin tó dùn àmọ́ wọn ní àṣà so tó ní kan bá ti rain fún bí oṣù méjì mẹ́ta tó bá ti wálẹ̀ ó lọ nìyẹn o. bàbá tá a bá wo kíní ìyàrá a rí pé orin gan ibi tí ẹ gbé kà
ṣé o máa náwó yẹn tán o máa náwó yẹn tán náwó yẹn tán o máa náwó yẹn tán náwó yẹn tán bí ká náwó ká ṣe gbogbo ẹ̀ ká náwó bí ẹlẹ́dà ni nígbà tí ìjọba Nàìjíríà wá dé tán ní bẹ́ẹ̀ bá fún owó pẹ́rẹ́ èyí tó ṣẹlẹ̀ sí Bobrisky tó sáré lọ gbatẹ́gùn díẹ̀ níbi tí wọ́n ní kó lọ lọ́hùn eléyìí ṣé kò ti affect yín rárá ni àbí ọgbọ́n ò lẹ́ ń dá sí i. ṣé rí ìgbà tó kọ́kọ́ dá òfin yẹn lẹ̀ tí wọ́n ta kọ́kọ́ gbọ́ òfin yẹn báyìí àtèmi àti gbogbo àwọn olórin akọ́kọ́ pèrè wá pé wàhálà ti dé o ṣáà ní lọ kọ́ ṣe bá bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ èmi wá ní àwọn èèyàn kankan tí mò ń pè tó jẹ́ agbófinró tó jẹ́ lọ́ọ̀yà pé ẹ̀yin ẹ wá o mo pe lọ́ọ̀yà mi pé ọ̀rẹ́ mi wá bá mi wo nǹkan tó wà nínú òfin nípa ọ̀rọ̀ níná owó yìí òun ló wá pè mí padà ní pé Ṣẹ́gun bó ṣe jẹ́ gangan ni pé ṣọ́ra àwọn tó ń mówó báyìí tó ń fọ́n owó sókè tó ń tẹ owó mọ́lẹ̀ àǹtabáwo náà lóòótọ́ íméjì Nàìjíríà náà ni owó ara íméjì wa ni understand so kò dá kakọ̀ máa fún anyhow kakọ̀ máa tẹ mọ́lẹ̀ bí àpà so lọ́ọ̀yà mi ló wá sọ fún mi pé bí ọ ṣe ń ṣe owó ní ìṣekúṣe ní báṣubàṣu lórí stage wọ́n dẹ̀ mọ̀ pé pátí làwọn èèyàn ti máa ń ṣe bẹ́ẹ̀ jù òun gangan ni òfin bá wí. torí mo bèèrè lọ́wọ́ lọ́ọ̀yà mi pé tọ́ba tẹ̀ ni pé kọ́ má náwó mọ́ kọ́ má fún wa lówó mọ́ téèyàn bá rajà nínú ọjà wàá ṣàṣì fún yàn lówó wàá ṣà bí ipò ń nà náà ni ó wá ní pé rárá o pé kò ń ṣe pé kọ́ má fún wa lówó àbí kọ́ má gbé owó lẹ̀ àmọ́ kọ́ má sọwọ́ sókè kọ́ má máa tẹ̀wọ́ mọ́lẹ̀ kọ́ má ṣòwò ní báṣu torí a ṣe ń gbàdúrà kí Nàìjíríà kó tún lọ sí. tọ́ bá ṣe bá ṣe à ń kọ́ ní pé ṣé wọ́n náwó yẹn tán yẹn béèyàn bá ń ṣe báyìí kò bá wí. ṣe rí ìgbà tó stage yẹn olórin kan tí mo kọ lórí stage mo ní bọ́ǹdù kan ti tó ó tó a ní bọ́ǹdù kan ti tó ó tó EFCC ló ní pé kí wọ́n máa ṣe náwó àmọ́ bọ́ǹdù kan ti tó so wọ́n kọ̀ mọ́ bọ́ǹdù kan báyìí àsanwó sókè mọ́ bọ́ǹdù kówó bá lè pè. èèyàn bá ná bọ́ǹdù mẹ́fà náà Ṣẹ́gun ẹ̀sìn ń gbà lọ́n tí. lágbára Ọlọ́run. tí onítíátà kan bá ní àwọn fẹ́ ṣe nǹkan lónìí kò sí kí ẹ̀yin náà ni wọ́n á fẹ́ pè eléyìí kí ni àjọṣepọ̀ yẹn àti àwọn òṣèré torí mo rí ìtẹ̀sẹ̀ fún Ìyábọ̀ náà ìyá ìyàwó olóòlẹ́kọ̀ bọ́ọ̀lù ẹ̀kọ́ ti Ìyábọ̀ jẹ́ wọn. Ìyábọ̀ ó ti ń bọ̀ Ìyábọ̀ ó ti ń bọ̀ Ìyábọ̀ ó ti ń bọ̀ ìyá ìyàwó loading tani presido Ìyábọ̀ Òjó ìyá ìyàwó. òun náà tún fún ilé òun ó ní loading ọdún tó ń bọ̀ ló máa ṣe ìgbéyàwó yìí. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́rin o lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run àwọn tí wọ́n bá ní ìṣáájú ẹ ti lùlù fálára ẹ ti lù fún ajérò ǹjẹ́ tí ẹ rí àfojúsùn eléyìí nígbà tí ẹ ń sá káàkiri tí ẹ ń rìn ẹ kiri bíléèdì ẹ ṣe gbẹ ìṣàwó ṣé ẹ mọ̀ kó má padà Dubai ṣé ẹ rí. kí n má pààrọ̀ ò ṣe rí ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ nínú ọkàn mi mo wà 100% sure mo máa work mi ò kàn mọ ìgbà tó máa work ni nǹkan tí mo fi mọ̀ kó máa work ni pé ṣe rí ara àwọn ìwé tí mo ti kà ó jẹ́ kí n understand pé the best thing to sell is to appeal to people's emotions. Tẹ́ bá notice pé àwọn obìnrin ló fẹ́ràn style mi jù nǹkan kí nǹkan tó bá múnú àwọn èèyàn dùn láì sanwó fún ó máa dùn ún tà so mo mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ó wà self-edifying ṣé rí àtẹ̀yàn tó fine àtẹ̀yàn tí ò fine wà ní ṣé ó fine gan everybody fẹ́ fine you understand so àwọn èèyàn wọ́n fẹ́ kí inú wọ́n fẹ́ like people really want to be edified mo really wish kí n lè sọ Yorùbá yéé. kálukú náà ló yẹ kí wọ́n gbé òun ga bẹ́ẹ̀ni kí wọ́n ṣàyẹ́sí òun bẹ́ẹ̀ni àyẹ́sí kí wọ́n pọ̀ òun lé dáadáa. so mo mọ̀ pé kò sí bí mo yẹn máa ṣe àyẹ́sí àwọn èèyàn tí inú wọn ò ní dùn mi ò kàn mọ àkókò tó máa blow tó máa ṣẹlẹ̀ sí ni but mo mọ̀ kó máa work so in fact ìgbà tí mo bẹ̀rẹ̀ ó ní one particular ọdún kan tó jẹ́ pé ṣẹ́rí àwa eléré a máa láìkí ká máa gba burial reception mọ̀dí tá a bá ń kọ ní burial reception àwọn ọmọ olókùú máa pọ̀ àtàwọn ọmọ ọmọ a máa pọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ a máa náwó a máa pawó nígbà yẹn tá a bá kọrin wedding náà rí lè pawó torí couple máa DJ máa play MC máa ṣe game wọ́n máa ṣe rọ̀bọ̀ rebe à ń really play but burial láti máa ń play jù àmọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ gbogbo eléyìí mi ò wá rí burial àgbà mọ́ àwọn ọmọlẹ́yìn mi gan complain pé
Ṣẹ́gun wọn pè wá sí bẹ́ríà mọ́ ìdí tó ọ̀dẹ̀ ṣe pè mí sí bẹ́ríà nígbà yẹn ni pé wọ́n ní èèyàn tó máa kọ àlùjọ fáwọn làwọn fẹ́ jàre èwo ní ṣòtá lẹ́nu ẹwẹ́ pẹ̀lú mi. àwọn kan tó ń sọ pé àwọn kan tó fẹ́ bẹ́ẹ̀. nígbà yẹn bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé kò easy láti gbé omi jáde kúrò ní àpáta. So àwọn èèyàn ò lè jó sí nǹkan tí wọn ò mọ̀ sẹ́. So mind àwọn èèyàn ó wà rigid. nígbà tí wọ́n á tì mọ́ yẹn ṣé kò lè fẹ́ lè sá ẹ̀fẹ́ pàwọ̀dà. ó fẹ́ lé mi sá nígbà yẹn torí ẹ mọ̀ pé gbogbo wa tá à ń ṣiṣẹ́ àfẹ́ jẹun náà ni. àmọ́ nǹkan kan ló wà lọ́kàn mi mo mọ̀ pé kíní yìí máa work mi ò kàn máa sìkò ni. So tó bá yẹ kó pè mí nígbà 4 nínú oṣù kan ó kàn pè mí nígbà kan péré àbí gbà 2 mo mú gàrí ẹ̀ o mi ò ní parọ́ tàn yẹn o torí ìgbà tó di December ọdún yẹn mo wẹ̀ ìmọ̀ pé event mélòó ni mo ti ṣe mo rí pé lọ́dún yìí mi ò rí lè ṣe event àwọn fíwọ̀n tí mo ṣe gan àwọn wedding àbí birthday àwọn event tá ti máa ń pawó. ṣíṣe mi wà kún ṣá. nígbà yẹn mi ò níṣẹ́ mi so mo mọ̀ pé ọmọ ibi ló fi ń ṣeré ìbọ̀bọ̀ yìí àmọ́ ìkọ̀kan ló wà lọ́kàn pé àwọn event kankan tí mo ti ṣe style mi yìí mo rí ìdùnnú lójú àwọn èèyàn mo mọ̀ pé kí ni máa wọ́ọ̀kì o mi ò kàn máa kókò tó máa wọ́ọ̀kì ni in fact mo tún wá rò pé kí ni mo lè áàdì sí àṣà mi yìí tí mo lè fi pawó ló fi di ṣó máa náwó yẹn tán. bẹ́ẹ̀ ni. ìgbà tí ẹ wá ń ṣe léyìí ẹ ti ń lọ ẹ ti ń ṣe màmá ń kọ́ ńgbà tí ẹ kọ́ bẹ̀rẹ̀ ṣé wọ́n ti ẹ̀ fọwọ́ sí i. ẹ mọ̀ pé mo sọ fún yín pé ọmọ yóò búrẹ́dì ni mí. bẹ́ẹ̀ so nǹkan kan ni màámi ni mọ́mísì mi ṣe ń gbà yẹn torí ní bus stop ibẹ̀ náà là ń sùn sí nílé so ibi tá à ń ta búrẹ́dì so èèyàn tó bá ti ta búrẹ́dì láyé ìgbà yóò máa mọ nǹkan tó ń pè ní ọpọ́n búrẹ́dì. so ẹ náà ta long bread. tí mo ń gbọ́ báyìí. ẹ máa wo yìí so tá a bá ti fẹ́ sùn màá kọ́ gbé ọpọ́n kan sẹ́gbẹ̀ẹ́ màá gbé ọpọ́n kan sẹ́gbẹ̀ẹ́ màá sùn sáàrin ọpọ́n àtẹ̀mí àti àwọn àbúrò mi so bí gbogbo mi ń dàgbà mọ́mì mi rí gbogbo bá yín play nínú church tá a máa lu drum so wọ́n ti wà use mọ́ mi pé mò ń ṣiṣẹ́ orin wọ́n ti wà use mọ́ mi so gbogbo ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin ọkọ̀ máa fi ń ṣe é gà ó tún ti ń lọ then mọ́mì mi náà máa ń kọrin nígbà yẹn láwọn ìjọ Zion nígbà táwọn náà kéré ara àwọn alẹ́ ti mú kínní láti wá mu so kò tiẹ̀ wá le fún mọ́mì mi láti fàyè gbà. nígbà tó go wá dé tí ọlá dé tó wẹ ti rógó báyìí ìgbà tí ipò màmá wà báyìí lé ní. by God's grace kí ni God's grace ní Yorùbá àánú Ọlọ́run nípa olóògùn Ọlọ́run ọmọ ní pé mo wà lára àwọn èèyàn tó ti kọ́lé fún màmá ẹ̀ so Ọlọ́run ló gbà. bẹ́ẹ̀ni ọjọ́ sí ń kọ́. ṣẹ́rí àwọn gan ló ń disturb wọn sí pé àwọn sì fẹ́ máa tàn. ó yẹ kẹ́ ṣí bakery fún mọ̀mọ́. nǹkan táwọn sọ sí pé tó bá ta owó tó fà pa kí ló fẹ́ fi ṣe èló ló fẹ́ pa ń díẹ̀ ẹ ti understand. Ọlọ́run fa àlùbáríkà sí láti iléeṣẹ́ wa níbí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa arábìnrin Yẹ̀sọ́lá ọmọ Akíndéjì àṣekú ní káfí pé ẹ ṣe tí ẹ bá dé bí o. ẹ ṣe gan-an o. àdúpẹ́ pé òkun kí a tó wá máa lọ bàbá wa kò sí tí ẹ máa rin rúnrìn yìí kó má sí pains kó má sí gain kí làwọn ìdojúkọ ǹjẹ́ tí ẹ fẹ́ filẹ̀ bó ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n n fẹ́ kẹ́ sọ in clear terms ẹ fẹ́ filẹ̀ rí. ṣẹ́rí ìdojúkọ tó le jù tí mo face ni pé ṣẹ́rí ní gbogbo industry there is an in-house protocol. bẹ́ẹ̀ ṣe mo ń ṣe tí iléeṣẹ́ yín ìlànà ètò ọmọ ìlú wo ni iná. ọmọ Ẹ̀pẹ́ Arógun Mọ́dẹ̀dé. Ẹ̀pẹ́ Alárọ̀ Mọ́dẹ̀dé ìlú ẹja ìlú gbogbo ẹ̀ ó yá mo ń gbọ́ yín. àwọn ọdẹ láìkẹ́ ẹja gan. ẹ bá ń jẹja tilapia. ẹ bá wọlé ó yá. so ní àwọn MC oníbọ̀ ṣe ń ṣe àwọn presenter oníbọ̀ yẹn ń ṣe àwọn olórin ó ti ní bọ́ ṣe ń ṣe so when it comes to àwọn tó ń ṣe eré live band ó ti ní bọ́ ṣe ń ṣe ìdojúkọ kìíní tí mo fèsì ni pé káwọn èèyàn tó lè gba irú àṣà tèmi tẹ̀ mú wá especially àwọn olórin bíi tèmi ẹ understand kò dẹ́ ṣe pé bóyá wọ́n kórìíra mi náà lọ báyẹn náà àmọ́ torí ó ti ní bá ṣe ń ṣe so téèyàn kan bá fẹ́ gbórí pé òun fẹ́ ṣe níyàtọ̀ fẹ́ ṣe nǹkan míì lọ́tọ̀ ó máa rí aláǹtakò. alátakò. ẹ mọ̀ pé àwọn cns máa ní pé bó ti wà láti ti kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí àmọ́ àwa Gen Z kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe máa rí o. àwọn ayọ̀bá mi ò sọ pé àwọn sáyidá. ẹ ti understand àwọn àti mi sáyidá. so
ìdojúkọ tó strong jù tí mo face ni pé àwọn colleague mi tọ́jọ́ ń kọrin àtàwọn tó wà ṣá tó wà wájú náà. tó bá sọ̀rọ̀ mi wọ́n máa ní pé ta lè lé ilé tí mo kankan ṣe ariwo ló kàn pàjáre. àmọ́ nínú wọn wọ́n mọ̀ pé bọ́bọ́ ìmọ̀ kìíní ìṣe ó dẹ̀ ń lọ so ìdojúkọ kìíní tí mo fi ìgbà míì máa kọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ míì bí kò fẹ́ fún mi iṣẹ́ níbòmíì kọ́ ní olórin yìí ló ní pé kọ́ máa fún mi ní gbogbo ìgbà yẹn. wọ́n ti fẹnu wa rọ́ọ̀fù ń bẹ̀. èmi ò rí as ìtanú mo rí as ẹ mọ̀ pé orientation àwọn èèyàn for conventionality ni tó bá ti ní pé báyìí lọ ṣe ń ṣe ó lè fẹ́ lòmíì láti gba àmọ̀ràn míì kò ń ṣe púpọ̀ ìra mi náà ẹ understand tó bá ní pé A for apple ẹlòmíì ò believe pé A yẹn ó wà fún nǹkan míì. ẹ understand so tó bá máa sọ pé A is only for apple kò mean pé ó kórìíra aeroplane A is for aeroplane too. gan adéhùnmú ni akíndéjú ni. so nǹkan táwọn èèyàn mọ̀ ló máa ń ṣokùnfà ẹ̀ṣẹ̀ tó máa ń ṣẹ̀ ń gbà mí àmọ́ adúpẹ́ pé àtẹ̀mí o àtàwọn. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba aláwọ̀ àbí tí ó ní kí ẹ bá wa débí lónìí tó àdúpẹ́ àdúpẹ́pẹ́ òkun àdúpẹ́pẹ́ ọ̀sà ẹni tí agbára lónìí olórin náà ni àwa ní fún un ní ẹ̀bùn tí ó kàǹkà báyìí ọmọ wo ni kí wá pé ẹ ṣe ó ti pọ̀ jù gẹ́gẹ́. ẹ fún wa lónìí. oyin mọ́mọ́ ṣé o ti rọ́mọ tó ń jẹ́ dán oyin mọ́mọ́ gangan ni dán oyin mọ́mọ́ gangan ni dán ó yá ṣé o ti mú oyin mo ti mú oyin ṣé o ti mú oyin ṣé o ti mú oyin mọ́mọ́ ṣé o ti dáyàn mọ́ oyin mọ́mọ́ ṣé o ti dáyàn mọ́ tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe etí ẹ̀ bá adébí náà ẹ mọ̀ ṣeun ẹ kú àìbínú adéwọmú kazeem ni orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú mo ní mo ti di Ṣàngó ará àbáyọ̀mí ọya àdíòrì òrìṣà tí gbogbo ara jíkẹ̀jẹ́ fobi kẹ́kẹ́ òun náà ni ọya ara alájọlọ́ fojú di ẹjá lọ sílé bàbá mi ní sàárẹ̀ olú nílé Yusuf Alabi ọkọ Aishatu ẹ̀kúlé o. ilé bàbá tèmi ń kọ́ èmi náà ń kọ́ ẹ jẹ́ ń lọ sí ilé bàbá mi ilé bàbá tèmi ní ilé oyin mọ́mọ́ ibi tí mo ti ń tọ́ oyin wò tí mi ò lè ti tọ́ ìdànù Olúwaṣẹ́gun ọmọ Johnson ọmọ yìí níbẹ̀ yìí lò kíra lèmi náà àbí. ó dàbọ̀ ó wọlé àbí. ó dàbọ̀ ẹ ṣeun.